irú ìwà àkàwò leléyìí ẹ̀yin èèyàn mi irú ìwà ìkàwò rèé ẹ farabalẹ̀ kẹ́ wá ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú Èkó lórí ilẹ̀ Yorùbá ọba tó sọ pé òun ba lórí gbogbo nǹkan ó ní kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ó lóun lè pààyàn ọba Riliwan ọba Taiwo ní Àgbàdo Ìjàyè Ojokoro wọ́n ní mẹ́ta làwọn ọba yẹn ọba Àgbàdo crossing ọba Ojokoro àti ọba Àgbàdo Ìjàyè ẹ̀yin èèyàn ẹ wá farabalẹ̀ kẹ́ wá wo fọ́nrán yìí kí ẹ wá sọ ìròǹgbà yín ní orí ẹ̀ eléyìí là ó fi mọ̀ bóyá òfin wà ní ìlú Nàìjíríà eléyìí là ó fi mọ̀ bóyá òfin múlẹ̀ ní ìlú Èkó ọba Sanwó-Olú mo gbẹ̀rí ẹ jẹ́ o mi ò tí ì lè sọ̀rọ̀ ń sìn torí fídíò àkọ́kọ́ tá a máa ṣe lórí ẹ̀ lélẹ̀ mo wo fídíò yẹn òrùrù mú mi nínú òtútù ẹ wo bẹ́ẹ̀ ṣe fọ́ gbogbo lé àwọn èèyàn dànù àwọn arúgbó dẹ̀ ló ń gbé ládùúgbò yìí àwọn àgbàlagbà ló pọ̀ jù ládùúgbò tá à ń sọ yìí ẹ wo bọ́n ṣe fọ́ lé ẹ wo bọ́n ṣe balẹ̀ jẹ́ ẹ wo bọ́n ṣe fi hámà wọ́n wá lọ kó àwọn tọ́ọ̀gì wọ́n lọ kó àwọn tọ́ọ̀gì wọ́n bẹ̀rẹ̀ sí ń balẹ̀ onílé jẹ́ ìròyìn ti tẹ̀ wá lọ́wọ́ wọ́n ní ọba ìwọ́n ní bó ṣe ń ṣe nìyẹn kọ́ máa gbalẹ̀ kọ́ lọ sáàjà kọ́ lọ máa gbalẹ̀ ẹ lọ máa fi àwọn oníjàgídíjàgan máa jọba nǹkan tá à ń sọ leléyìí ohun tá à ń sọ àní a máa kọ́kọ́ fèsì ara wa tá a bá gbalẹ̀ Yorùbá a máa kọ́kọ́ fèsì ọba wàláì tí ọba yìí ò bá lọ sẹ́wọ̀n ọba Taiwo ọba Riliwan tí ò bá lọ sẹ́wọ̀n kò sí òfin ní ilẹ̀ Yorùbá kò sí òfin ní Nàìjíríà kò sí òfin ní ìlú Èkó tọba yìí ò bá lọ sẹ́wọ̀n ká tó sọ̀rọ̀ ẹjọ́ kọ́ gbà kẹwòó. ó dà mà. They loot this house. They loot this house. This person is not at home. They lose it. They loot the house very well. They loot all this house. People are not around. They loot all this houses. They loot all these houses. All this house. They loot it. They loot all this property, all these houses. They loot it. Wọ́n ní ẹni ọba kan ló ń fẹ́ gba gbogbo Ojokoro. Wọ́n sọ wá sáworo, wọ́n sọ wá di kólóbó.
This is church. They destroy it. They destroy church. Wàhálà nǹkan tí fẹ́ sọ nísìnyí náà nìyẹn. Ọlọ́run á mú o. Oníta ló máa give irú ọ̀dà yẹn. Ọlọ́pàá tí ń sanwó fún ni. Àwọn ń gbogbo owó iṣẹ́ wọn. Àwọn ọlọ́pàá tí ń sanwó fún ni ẹ máa kọ́. Sí àwọn èèyàn láyà gan ṣá, wọ́n sọ lé Ọládàáhóró. See it. See how they loot everywhere. See how they loot everywhere. Baka gina ba, ka dinga iyo baka gina. Ike tó máa fi sí. Ọ̀rẹ́ àwọn àwòrán àti. Complete building ni wọ́n mú wálẹ̀ nígbà. Complete building. Jálẹ̀kùn nílẹ̀kùn, wọ́n fọ́ window, fọ́ gbogbo. Jálẹ̀kùn nílẹ̀kùn. Fọ́ gbogbo. Jálẹ̀kùn nílẹ̀kùn. Wọ́n fọ́ everywhere, nothing. Wọ́n ní Oluwalambe ló rán wọn, wọ́n dẹ̀ ń sọ. Wọ́n ní Oluwalambe, wọ́n ní tọ́ba láṣẹ. So tó bá yẹ kí bọ́ ṣe máa ń ṣe nìyẹn ní Lagos State, ẹ gbà wá o. Èèmọ̀ ti wọ ìlú wa o. Oluwalambe. Oluwalambe. Wọ́n fọ́ everywhere pátápátá. Ọ̀dọ̀ àwọn èèyàn fẹ́ take over sí. Wọ́n fẹ́ sùn. Wẹ́ẹ̀ tí wọ́n lè fẹ́ ṣe fọ́ gbogbo ilé onílé wa.
going to show up. Ilé tó ti wà over 40 years. Ilé bíbá ti wà. Lẹ́ni kábíyèsí ló ní káwọn wá o. Lambe. Àmọ́ pé Lambe lè ṣe báyìí. I swear to Almighty God. Ẹnu ọ̀nà àbájáde lélẹ̀ bá. Tí mo rí ṣe. Everywhere. Another house. Really? This is another building. Yeah. This is another building. Yeah. They dropped it down. This is another building. They dropped it down. Nothing will happen. Disfigure everywhere. Disfigure everywhere. Everywhere. Disfigure everywhere. Scatter everywhere. Scatter everywhere. Scatter everywhere. Scatter everywhere. Àwọn èèyàn ń gbélé tẹ̀ ń wò tá à ń fídíò yìí o. Wọ́n fọ́ ọmọ wọn lórí pẹ̀lẹ́rù wọn ni o. Ẹ wo nínú àwọn ẹrù ẹlòmíì lẹ̀ ń wò yìí o. Àwọn èèyàn gbélé tẹ̀ ń wò yìí o. Gbogbo lé tẹ̀ ń wò tó ti dahoro lẹ́nu àná sí èní. Àwọn èèyàn ń gbé bẹ̀ o. À ń bẹ̀ náà ń dárúkọ ń pé ó ní kó wá fọ́ ń pé òun ti take judgement lórí. Ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ padà. Bó ṣe ń ṣe mí lára ni mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú tìkọ́ra. Ẹ̀yin náà ẹ wo gbogbo àdúgbò wọn hammer wọn wá lọ kó àwọn tọ́ọ̀gì ẹ ṣáàrí wọn lọ kó àwọn tọ́ọ̀gì wọn kó sledge hammer sí wọn lọ́wọ́ wọn fi ń fọ́ gbogbo ilé onílé dànù. Àìmọye àwọn èèyàn tó wà lọ́sípítù bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí nítorí pé from reliable source ni ẹni tó wà ńbẹ̀ nígbà tó ṣẹlẹ̀ tó ń gbé ládùúgbò yẹn ó pè á sọ̀rọ̀ lórí fóònù. Mo ní fóònù nọ́mbà ẹ̀ sọ́wọ́ bẹ́ẹ̀ ni mo ń sọ fún yín. Information tẹ̀ wá lọ́wọ́ nítorí pé wọ́n kàn sí Ọláyọmí Kóìkí direct. Èmi dẹ̀ pé White Lion connect mi pẹ̀lú bọ̀bọ́ instantly ni. Ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ wa nǹkan tá a fi ń pariwo lọ́tún lósìn lélẹ̀ iṣẹ́. A máa kọ́kọ́ fèsì ara wa ná. Irú ọba bẹ́lẹ̀ ò lè jọba lé wa lórí. Àwọn ọba oníjàgídí ṣé rántí ṣe gbàgbé pé ọba kan ti lọ sẹ́wọ̀n nínú ọdún yìí. Irú àwọn itú tọ́ba yẹn náà pa lélẹ̀ náà. Kẹ́ máa gbalẹ̀ onílẹ̀. Àwọn ọba oníjàgídíjàgan. A ò fẹ́ rú yín o. A ò fẹ́ rú yín nílùú wa. Láyé a ò fẹ́ yín. Ọmọ àlè ló ń ṣerú eléyìí. Kí ló dé? Ibi táwọn èèyàn ti rí légbé lẹ múlé onílé lẹ sọ́dà oru bẹ́lẹ̀ lẹ fọ́lé onílé dànù. Ẹ mọyì àwọn ìyá àgbàlagbà tẹ́ pé no eléyìí burú jáì ẹ̀yin èèyàn mi. Ẹ bá mi share ètò ẹ share kó kàn wọ́n lọ́wọ́ torí wọ́n ń wò wá wọ́n ń wò wá. Wọ́n ń gbọ́ wa wọ́n ń wò wá ní gbogbo ibi tán wà. Wọ́n ti ń gbọ́ wa tán ti ń wò wá. Fún ìdí èyí nǹkan tẹ́ ẹ máa lè ṣe fún wa náà ní eléyìí. Ẹ wo òtútù tó wà níbi tá a wà kì í ṣe díẹ̀. Ẹ rí mo ṣe ń làágùn torí pé fídíò nígbà tó tẹ̀ mí lọ́wọ́ omijé bò mí. Kí ló wá dé? Tẹ́ bá gbogbo ilé jẹ́ bí léyìí. Nínú ìlú tó fi wà. Tọ́ ẹ̀yin ìjọba ó dọwọ́ yín o. Ẹ̀yin ìjọba Nàìjíríà ó dọwọ́ yín o. Gómìnà Sanwó-Olú ó dọwọ́ yín o.
ọ̀gá ọlọ́pàá Lagos State ó dọwọ́ yín o gbogbo ẹ̀yin amòfin ajàfọ́ẹ̀tọ́ ọmọ ènìyàn ó dọwọ́ yín o ó dọwọ́ yín o ó dọwọ́ yín o VDM very black dark man ó dọwọ́ yín o ẹ dìde o gbogbo ẹ̀yin tẹ́yàn mọ̀ pé yes ojú yín ẹ lè rí nǹkan báyìí kójú yín gbà ó dọwọ́ aké sí gbogbo yín ó dọwọ́ yín ẹ dìde sórí ọ̀rọ̀ yìí bàbá wa sàn Fẹ́mi Fálànà ó dọwọ́ yín ẹ dìde no ẹ gbọ́dọ̀ kọ ìyànjẹ ilé this is too much we cannot take this a máa kígbe yín síta ni a máa tẹ́lẹ̀ ni wọ́n máa dákẹ́ ṣùgbọ́n ní ọwọ́ tá wà yìí àwa tí Ọlọ́run fún ní àǹfààní láti máa gbóhùn sáfẹ́fẹ́ àmì dákẹ́ lórí ọ̀rọ̀ yìí nítorí pé àbàlújẹ́ ni ẹ yẹ lẹ́ni tó yẹ kó máa darí ẹ ò yẹ lẹ́ni ẹ̀yin tẹ́ ti ń kó tọ́ọ̀gì tẹ́ fi ń lọ oppress àwọn èèyàn ẹ̀ ń ṣolórí ẹ̀ ń ṣolórí fún wa láyéláyé akọ fún ní èyí èèyàn mi ẹ bá mi share ètò yìí káàkiri kẹ́dẹ̀ má gbàgbé láti tọ notification bell kẹ́dẹ̀ bá mi subscribe sórí platform mi torí a ti ń sọ fún gbogbo ìgbà adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ tẹ́ ti ń subscribe a ṣẹ̀ṣẹ̀ open new page ni wọ́n ti gbé page wa lọ ẹ má gbàgbé láti subscribe tẹ ẹ bá mi tẹ̀ sí ẹ bá mi tẹ̀ lógúnlógún ẹ tẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bá mi pín káàkiri ẹ bá mi fi ṣalátagbà kó tangbagba kárí ilé kó tangbagba kárí oko èmi ọmọ yín olólùfẹ́ yín ni Àkàlàmàgbò TV ẹ wo ẹ̀yin èèyàn mi ọba Riliwan Taiwo ò ní wò tán